إن الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور. الحمد لله الذي عافاني في جسد وأرد لي روحي وأسماعيل بسكري. adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run tí ó fi àánú ẹ̀ tó fi ṣẹ́ wa kù ọlọ́run tí ó fi ìkẹ́ tó sọ̀kalẹ̀ fún wa nínú oṣù Ramadan. ọba wo náà ni à ń dúpẹ́ fún ọlọ́run tó ní kápá lórí ẹ̀mí wa, ọba tó ní kí àwọn orílẹ̀-èdè kan máa dìde ogun síra wọn, tó fi àlàáfíà jọba alápá ọ̀dọ̀ tiwa ń bí. ọlọ́run náà la dúpẹ́ fún. àbẹ̀ ọlọ́run nínú àánú ẹ̀ wípé kódà kún gbogbo àwọn ibi tí ìyapa ẹnu wà tí kò jẹ́ kí àlàáfíà lè jọba, kọ́lọ́n dákun kó jọ nínú àánú ẹ̀ kó jẹ́ kí àlàáfíà ayérayé kó jọba ń bẹ̀. agbègbè tiwa ń bí tí àlàáfíà wà, ọlọ́run kó jọ ogun sáré sọ́tún sáré sósì, ogun pákáleke àìbalẹ̀ àyà, ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ wa o. orílẹ̀-èdè Nàìjíríà, ọlọ́run tó ní ìfàyàbalẹ̀ tó fi ìfàyàbalẹ̀ sílùú Mẹ́kà, ọlọ́run má ṣàwá fi ìfàyàbalẹ̀ sílẹ̀ Nàìjíríà. gbogbo akilẹ̀jẹ̀bú lápapọ̀, ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. ìpínlẹ̀ Ògùn, ọlọ́run má jẹ́ ó dojúró. a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ní kíkí tó lápọ́nlé jùlọ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. lẹ́yìn ìgbà tí a ti kí wa ní kíkí tọ́lá, a kí gbogbo àwọn tí wọ́n jẹ́ intermediary láàrin wa àtọ́lọ́hun, gbogbo àwọn tí Ọlọ́run fi rán, àwọn tí wọ́n gbà wá, àwọn tí wọ́n ń sọ fún wa kí Ọlọ́run fi rán, àwọn tí wọ́n ń ṣe àtúpalẹ̀ fún wa tó fi lè yé wa látòrí àwọn ànábì títí dórí àwọn àlímọ̀, dórí àwọn bàbá àti àwọn àfáà tí wọ́n kọ́ wa, àti gbogbo àwọn tí wọ́n rán wa létí kí ni àwọn àfáà fi kọ́ wa. ìkẹ́ Ọlọ́run, oore àjẹjẹ tán rẹ̀ kó má dákẹ́ lórí wọn lákòókò yìí títí dọjọ́ ìgbéǹde àlùkìyámọ̀. èmi ọmọ yín ọmọọba Sùnmọ́lá Adédèjì ti integrity the icon ni mò ń kí yín lórúkọ Alhaji Adétóyèsí Adéṣọlá bá kíni ti ilẹ̀ Yorùbá. káàbọ̀ sórí ètò yín, ètò wa Da'watu Salam Ìpè-Olá lórí ìkànnì olùfàyàbalẹ̀ ní GOT 104.9 FM. ètò yìí kò ṣàdédé wáyé tí kì bá ṣe ìmọ̀ jẹ̀ràn dáadáa láti ṣe, ìmọ̀ náwó ìfẹ́, ọwọ́ àlùbáríkà àti ìmọ̀ tẹ̀lé ìlànà àti òfin Ọlọ́run láti ọ̀dọ̀ bàbá wa ọmọọba Ọ̀túnba Aliu Adémọ̀rin Kúyẹ̀, ọ̀kan nínú àwọn ọmọ ìdílé Fùṣẹ̀gbùwà níjẹ̀bú